kí gbogbo wa wípé a kú àsìkò yìí. Ọlọ́run ọba yóò ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa. Iṣẹ́ ìṣe ẹnìkan wa Ọlọ́run ọba kò ní fi ọwọ́ ìbàjẹ́ sí. Ó ṣojú mi kò rò nǹkan tó ṣẹlẹ̀ lónìí ní ààfin Ògbómọ̀ṣọ́ nígbà tí àwọn ọmọ ilé ọba tí wọ́n jẹ́ àwọn mọ́gàjí ilé ọba, àgọ́ ibi tí wọ́n gbé ti ń jẹ ọba nílùú Ògbómọ̀ṣọ́ márààrún tí wọ́n gbìmọ̀ pọ̀ tí wọ́n jọ jókòó papọ̀, tí wọ́n jáde síta láti ṣe àlàyé fún gbogbo ayé nípa tí ń lọ ní ìlú Ògbómọ̀ṣọ́. Kí ni àbájáde ìpèpè tí wọ́n pè yìí? Àbájáde rẹ̀ nìkan tí ó dùn mọ́ irú àwa yìí nínú, torí pé wọ́n fi ẹ̀rí ọ̀rọ̀ táǹtí ń sọ bọ̀, wọ́n tún ti fi ẹ̀rí rẹ̀ wọ́n fi múlẹ̀ wípé kí ló dé, ẹ má bà Ghandi lórúkọ jẹ́, ẹ má bà Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ẹ má bà wọn lórúkọ jẹ́. Bí ọ̀rọ̀ bá ti ṣe rí gẹ́lẹ́, ó ní kí ẹ ti ṣe máa sọ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ń ṣe yìí, nǹkan tó ba ẹ̀sìn tó bà lójú jẹ́ ni. A wá dúpẹ́ f'Ọlọ́run wípé wọ́n yànnàná ẹ̀. Nǹkan táǹtí ń gbọ́ lójoojúmọ́ ni tí wọ́n á dàbí tuntun létí wa ní gbogbo ìgbà. Tá bá ti sọ yóò wá dàbí pé bẹ́ẹ̀ kọ́ ni, ìbàjẹ́ ni, lágbájá fẹ́ràn rẹ̀ ni, tàmọ̀dò fẹ́ràn rẹ̀ ni. Nígbà tá fi bẹ́ẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ilé Ayélára bó ló ṣe jẹ́, nígbà táwọn ilé Ayélára náà sọ̀rọ̀, kí lọ́kàn wọ Agbódegbà ló ṣe kíní, bẹ́ẹ̀ 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 bẹ́ẹ̀. Ọlọ́run fi ọ̀pọ̀lọpọ̀ mọ̀nà lórí rẹ̀. Ó tún gbé bẹ́ẹ̀, wọ́n ní kò rí bẹ́ẹ̀, kábíyèsí ń rán ni wọ́n ń pamọ́ kábíyèsí, kábíyèsí Ọ̀yọ́, kábíyèsí òṣèkíní, kábíyèsí ọ̀sọ̀rọ̀, oríṣiríṣi ìrọ̀rùn. Ó dùn mọ́ mi wípé nínú ọ̀rọ̀ tó jáde lọ́dọ̀ àwọn mọ́gàjí lónìí, wọ́n lọ jẹ́ ìbànújẹ́ ọkàn fáwọn láti rí pé ògbólógbòó òpùrọ́ lẹ́yìn tí àwọn bá ṣe. Wọ́n wá kì í ní ìlọ̀. Kí ni wọ́n kì Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní ìlọ̀ fún? Wọ́n ní ó tó gẹ́, ó tó gẹ́, ó tó gẹ́. Ìwọ̀nba tó ti sọ àtàwọn èébú tó ti bú kábíyèsí kó jẹ́ kó mọ̀. Gbogbo wọn fi ohùn ṣọ̀kan níbi tẹ́gbẹ́ ti sọ wípé wọ́n bú bàbá èèyàn lọ́jọ́ ikú òun ò tí tó. Ẹni ẹ má ṣe dá láàmú o, ọjọ́ ikú rẹ̀ ti tó. Ó sá fọ́jọ́ ikú yẹn ni ó yẹ ni. Ní báyìí wọ́n wá ń kì í ní ìlọ̀, wọ́n kì Ìmáàmù Ògbómọ̀ṣọ́ nílọ̀ láti pé kí ó lọ rí sọ ara rẹ̀. Wọ́n tó jọ pa wọ́n ń tàn ní ibẹ̀ wípé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ìmáàmù 13 tí dórí tiẹ̀ ni wọ́n ti jẹ nílùú Ògbómọ̀ṣọ́. Nínú àwọn 13 yìí, àwọn tó jẹ́ Kristẹni tán ti fi ìmáàmù jẹ l'Ógbómọ̀ṣọ́ wọ́n ti tó 5. Ibi àpèrè ní fìyàn jẹ, ìjẹ́ ẹ̀sìn kọ́ ní fìyàn jẹ. Tí oníṣẹ́ tí ẹlẹ́sìn ìbílẹ̀ tó bá jẹ́ pé igun ọ̀dọ̀ wọn lọ́kàn, tó sì jẹ́ pé òun náà ló wà níwájú tí gbogbo ìdílé bá fà sílẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ọba, òun náà ni ó jẹ. Àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì, gbogbo wọn pátápátá ni wọ́n wà lábẹ́ àṣẹ rẹ̀. Ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún wa wípé àwọn tí a fọkàn sí wípé wọ́n lè bá wa mú ìdẹ̀kùn bá ìlú Ògbómọ̀ṣọ́, tá a bá wọn tá a rí wọn gẹ́gẹ́ bí ẹlẹ́sìn,
ó wá jẹ́ pé ìwà ẹ̀sìn ló wà níwájú wọn. Mo ṣe àlàyé àwọn ọ̀rọ̀ kan ní àná, ó tilẹ̀ jẹ́ pé ní òyìnbó ni mo fi ṣe torí pé ẹni tó ti ìwé yẹn jáde òyìnbó ló kọ. Ó fẹ́ rí díẹ̀ nínú àwọn tí wọ́n gbọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ wọn tí wọ́n ti ń tẹ̀lé wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà òyìnbó náà ni ò tó wọn tàbí àgbọ́yé èdè náà ni ò sí fún wọn. Inú jí kọ́ mọ̀ gbáwájú kọ́ mọ̀ gbẹ̀yìn. Ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ wípé báyìí àwọn ti sọ àwọn ọmọ àwọn nù. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n mọ̀ pé àwọn ìwà táwọn ń hù yìí ó ti fi ba ìdílé àwọn jẹ́. Ní ti parí ni. Ẹ dákun torí Ọlọ́run, níbo láti ṣe rí tí ẹ̀dá kan fi wà tí ó fi pé alágbàro pé kó wá bóun roko, tí alágbàro ọ̀wà dé tí ọ̀wà sọ pé oko yún ó ti di títù òun, tàbí pé èrè oko yún òun lòun mọ̀ sọ pé mú ṣe mọ̀ ṣe nìyí. Alágbàro sì ni ẹ́, tí ó fi wá láyà tí ó fi wá di pé ẹni tó gbà níṣẹ́ ní ọ̀wà tó wá mọ̀ gbé lọ sílé ẹjọ́. Mo fẹ́ gbà kíní kan tí wọ́n sọ wípé òfin ó fọ́ lójú ló fi jẹ́ kán fi aṣọ kán fi dè ní ojú. Tí òfin bá fọ́ lójú ní tòótọ́, tí èmi pẹ̀lú yín tá bá jọ gbà pé òfin fọ́ lójú, ǹjẹ́ ẹ̀rí ọkàn àti ìdájọ́ Ọlọ́run ọba ṣé yẹn náà sọ fọ́ lójú ni? Ẹ já bira wa léèrè. Nínú àwọn ẹni wa táwa pẹ̀lú wọn jọ dàgbà ní Jos, táwọn wọn gẹ́gẹ́ bí àwọn aṣíwájú fún wa, wọ́n pè mí lálẹ́ ìjẹta alẹ́ àná, pè mí, wọ́n ń ṣe béèrè nǹkan tí ń lọ l'Ógbómọ̀ṣọ́. Mo wá ń bi wọ́n léèrè kíní kan torí ẹni tó mọ Yusuf Ṣítù dáadáa ni wọ́n, ẹni tó fẹ̀yìn pọ́n Yunusa wọnú ìlú Ògbómọ̀ṣọ́ tó fi wá pọ̀ wọnú ilé Ayélára. Mo wá bi wọ́n léèrè, mo ní báwo lẹ́yìn náà tẹ̀ ti ṣe wá mọ ìwà Yusuf sí tó gbé Yunusa wá tó pera ẹ̀ lọ́mọ Ayélára. Wọ́n wá sọ fún mi pé Taofik, mo ní náà jẹ́ ká mẹ́nu kúrò ń bẹ̀. Mo ní má jẹ́ ká mẹ́nu kúrò ń bẹ̀. Ọmọ ẹgbẹ́ kan náà nìyí. Tí àwa bá wá ṣe ìpàdé tiwa tá bá ti ń jáde nílé ìpàdé báyìí ní Nasarawa, Nurudeen Nasarawa, táwa bá ti ń jáde, bá ti ṣe ń jáde lẹ́yìn wọlé, kí lẹ lè bá wa sọ nípa rẹ̀? Wọ́n ní kí n dákun torí Ọlọ́run kí n jẹ́ ká já mi lórí ẹ̀ torí pé kò fi dáadáa kúrò níbi tó ti kúrò. Ẹ jẹ́ ká bira wa náà. Ẹ dákun torí Ọlọ́run, ẹ gbọ́ nǹkan táwọn olóyè wí. Wọ́n ṣe àlàyé tó pọ̀. Nínú àlàyé wọn náà ni wọ́n sọ pé wọ́n ti bá wọn wọ́nà àtúnṣe, àwọn ti gbìyànjú láàrin ara àwọn sí Yunusa nílùú Ògbómọ̀ṣọ́ láti ṣe àwọn àtúnṣe oríṣiríṣi. Àbùkù náà bá pàdé níbẹ̀. Ó ṣeéṣe ní ìsìnkẹ́ mọ́ sọ pé ó tún ti bẹ̀rẹ̀ sí mọ́ parọ́ fún yín o. Irú àbùkù wo ló kàn wọ́n? Nínú àbùkù tó kàn wọ́n ni pé wọ́n sọ pé lọ rèé sinmi nílé nígbàtí ó bá parí nǹkan tó wà láàrin wọn pẹ̀lú àwọn òbí rẹ̀ àbáwọn ẹbí rẹ̀ kó mọ́ padà bọ̀ wá. Kò gbọ́ sí wọn lẹ́nu. Bàbá ńlá kú àbùkù tó tún wá fẹ́ fi kàn wọ́n. Ìní kábíyèsí tó jáde tí ń bú, ó
orí àpèrè tẹ́rí tí ń bú ó ń bú orí àpèrè gbogbo Ògbómọ̀ṣọ́ ló ń bá wí. Kí ló mú láti lè máa ṣe? Torí pé kìí ṣe ọmọ Ògbómọ̀ṣọ́, ìrandíran rẹ̀ ṣe Ògbómọ̀ṣọ́ ni. Tí ìrandíran rẹ̀ bá jógbómọ̀ṣọ́ àti rọ́tẹ̀ ń pa tí wọ́n ń pọ̀n sẹ́yìn gbé ìyá rẹ̀ l'Ògbómọ̀ṣọ́, tó bá jẹ́ pé ìyá rẹ̀ náà l'Ògbómọ̀ṣọ́, ṣé látara ìyá rẹ̀ náà ń ti fi orúkọ rẹ̀ ti jẹ́ ògbólógbò ọmọ àlè, ǹjẹ́ wọn ti fi hàn báyìí? Ìlú tí wọ́n ti bí ìyá ẹ̀ àbí ìyá ìyá àbí bàbá ńlá bàbá ẹ̀, tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni nítòótọ́ wípé ó tan pẹ̀lú Ògbómọ̀ṣọ́, wọ́n wá fi wọ́n ń bú ọba ìlú náà tẹ́ pé ní ṣe bàbá fún wọn, fún gbogbo ìlú, ó wá ń bú wọn. Ìyá ẹ̀, àbúrò ìyá ẹ̀, ẹ̀gbọ́n ìyá ẹ̀ tàbí bí àbọ̀rẹ́ ìyá ẹ̀ kan wá lè pé padà pé kò tó tọ́ ń lọ yìí o, kò tá rọ́mọ lẹ́sẹ̀ ló ń lọ yìí o. Àwọn ilé wo náà jọ kéwú pẹ̀lú bàbá tó bí? Àwọn ilé wo náà jọ ṣe ìgbà pẹ̀lú bàbá ẹ̀ tán jẹ́ bí ọ̀rẹ́? Tí Yunusa bá jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́, yóò bá ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ tí ó máa jẹ́ Kristẹni, tàbí kó bọ́kan nínú ọ̀rẹ́ bàbá rẹ̀ tó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀, ẹlẹ́sìn àbáláyé. Ṣé yóò wá wo bàbá tó àbúrò bàbá ẹ̀, àbọ̀rẹ́ bàbá rẹ̀, yóò wá wò wọ́n lójú korojú báyìí kó máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ń sọ? Ẹ̀yin alábíamọ àbẹ́yìn obìnrin, torí ọ̀tọ̀ lóbìnrin ọ̀tọ̀ lálábíamọ. Èyí tó já lábíamọ yóò mọ ronú ọ̀la gbogbo lẹ́yìn òun ti ṣe fẹ́ rí, tó ń bá ní yọ́ pẹ̀ tó bá lọ rí yá ń kọ́, ibo lọ̀rọ̀ àwọn ọmọ òun fẹ́, ibo ló fẹ́ já sí. Ẹjá bira wa léèrè, ẹ jẹ́ ká bi ẹ̀yin tẹ́ já bí amọ́, ǹjẹ́ rú nǹkan tí Yunusa tó ń hù níwà báyìí, ǹjẹ́ gbàdúrà rẹ̀ fọmọ yín? Àwọn tó sì sọnù nínú àìmọ̀kànmọ̀kàn tí wọ́n ń tẹ̀lé kálẹ̀ káàkiri, àdúrà wo lẹ ṣe fún wọn? A dúpẹ́ fọ́lọ́run wípé kódà àwọn bàbá wa nínú ọ̀rọ̀ tí wọ́n sọ jáde pé wọ́n wá tó wá ń bẹ̀ wá, ẹ dákun ẹ jẹ́ ká lọ rí ṣe sùúrù. Ọ̀rọ̀ wa àdúrà nítorí pé àpẹẹrẹ tó fi hàn wá ní ìsìn ni pé ó dàbí ẹni wípé ọ̀rọ̀ wa ń fẹ́ àdúrà torí pé èṣù ti wọlé tọ̀ wá. Pẹ̀lú ògo Ọlọ́run máa yànnàná rẹ̀ fún wa tó bá yá. Àwọn aláàánú Ògbómọ̀ṣọ́ bẹ̀rẹ̀ nínú àwọn ọlọ́lá tẹ́gbọ́n fi ọlá wọn fi ràn ìlú lọ́wọ́, bẹ̀rẹ̀ lórí àwọn olówó tán fi owó wọn tán fi ń tòlù ṣe, tó fi dórí àwọn onímọ̀ tán tọ́ wa sọ́nà lójú ọ̀nà títẹ̀sìn, àwọn gbajúmọ̀ ṣòwòṣòwò tó jẹ́ pé ń ṣe àǹfààní fáwọn tọ́jọ́ mú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti lọ láàrin ìgbàgbé ní ń já, tí Yunusa tẹ́fẹ́ ìpọ́n di ìmámù. Kí ló bí bẹ́ẹ̀? Kí ló máa ń fà bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ò bá tiẹ̀ nígbàgbọ́ sí gbogbo orú nǹkan báyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀, in tó ń ṣẹlẹ̀ ti mú wa nígbàgbọ́ pẹ̀lú nǹkan tá a mọ̀ rí nínú fíìmù, tí wọ́n fi àwọn ẹnìkan tí wọ́n fi lọ rèé dógò lórí ọba ẹgbẹ́ lágbájá láfi dọba, àbí tí wọ́n lọ rèé gbé ipò tí èṣe tiẹ̀ lé lórí, tí ó wà débẹ̀ tí ìlú ọmọ dàrú. Ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ pé Ògbómọ̀ṣọ́ ń sunkún lọ́wọ́, mo ti sọ́rí tí àwọn ọmọ wọn tán ń bú mi. Ojú ọ̀rọ̀ yóò sú dẹ̀dẹ̀ ni, ó ń fẹ́ afẹ́fẹ́, ó ń ṣí ilé, kò rọ́ lójú.
ọ̀pọ̀lọpọ̀ ló ti kí àgbàdo bọlẹ̀ lágbàdo wọn ló ti jóná mọ́lẹ̀. Inú oṣù kẹfà la wà yìí, ó tún ti ń inú oṣù kẹfà la fẹ́ wọ̀, oṣù karùn-ún la wà yìí, oṣù kẹfà la ti fẹ́ wọ̀, oṣù karùn-ún ti ń parí lọ. Ọ̀pọ̀lọpọ̀ oko ni ò tí ì sí rí àgbàdo kọ́tẹ̀ rí ewé rẹ̀ báyìí kọ́ yọrí síta. Débi kí wọ́n fi wá mọ retí ìgbà fẹ́ kójò ọ̀rọ̀ lù ú, ká bẹ̀rẹ̀ sí lọ rí mọ́ jáwọn kókò tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó bẹ̀rẹ̀ sí mọ́ yọ. Kì í ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Kí lẹ rò pé ó lè fà á? Kò ṣe nǹkan míì torí pé a lọ rèé gbé nǹkan sáyè tí ìsáyè ẹ̀ kì í sáyè ẹ̀tọ́ la fi sí. A rọ̀ wá, a bẹ̀ wá ní orúkọ Ọlọ́run ọba tó jọ dá gbogbo wa. Ẹ jẹ́ ká gbé ẹ̀tọ́ fẹ́lẹ́tọ̀ọ́. Ẹ jẹ́ ká ṣe ìdájọ́ òdodo. Ìdájọ́ òdodo tá a bá ṣe òun ló lè gbè wá. Ṣùgbọ́n tá a bá takú, tá a bá ní a ò ṣetán láti fẹ́ máa ṣe òdodo, a ó mọ̀ báyìí ni o. Ṣùgbọ́n kinní kan ni tá a bá gbà lérò wípé nínú èròǹgbà wa wípé yóò tètè yá wa láti lọ, ẹ̀yin tá a bá filẹ̀ lẹ́mọ̀ jìyà, Ọlọ́run má ṣe wá lágàálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ lè pàdánù dúkìá wọn tó ètò pàdánù ọmọ torí gbogbo tó wà nílẹ̀ kò síbi tán pé tí ń fi ń ṣe àdúrà fún ẹnì kankan nínú àwọn tó ń tẹ̀lé Yunusa. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti tú lọ́ọ́lọ́ọ́ bá ti ṣe wáyé. Ó ní nínú àwọn ìdílé mi tá ń mẹ́ndì wọn díẹ̀díẹ̀, tá ń bẹ̀ wọ́n, tá ń bẹ̀ ìyàwó kó ṣe sùúrù, tá ń bẹ̀ ọkọ kó ṣe sùúrù. Tó bá jẹ́ pọ́kọ ló bá wà níbi òdodo, màá ń léyàwó mi jáde o, àwa wà nínú àwọn tó ń bẹ̀ wọ́n, dákun torí Ọlọ́run mọ́ ṣe bẹ́ẹ̀, mọ́ sọ wá lẹ́nu. Tó bá ṣe pé ìyàwó ló wà níbi òdodo, tọ́kọ wà níbi ẹgbẹ́ ọ̀rọ̀ ọkùnrin tẹ́ ti sún, ta ló fẹ́ da ètò, ta ló fẹ́ da ẹrù rẹ̀ lẹ̀ fún, dákun mọ́ ṣe bẹ́ẹ̀, tá ń bẹ̀ wọ́n. Ìgbẹ́ kan mọ́jọ kó ṣe bẹ́ẹ̀. Ẹ lọ rí wa dúró ìdílé tí kìíní ti tú. Ẹ̀yin tẹ́ sì wà nídìí ọ̀rọ̀ ẹ ò sì bẹ̀rù Ọlọ́run. Kí ló dé tẹ́ ò bẹ̀rù àtúbọ̀tán náà? Tí ẹ ò ní owó yín lọ́wọ́ báyìí tó yẹ pé lórí ìjókòó lẹ́ẹ̀tì mọ ìyàgbẹ́. Tẹ́ ẹ wà dẹni tí wọ́n ń de pampasì fún bí ọmọ kékeré. Tẹ́ ẹ pé bẹ́ẹ̀ lẹ́ẹ̀tì ìyàgbẹ́, ibẹ̀ lẹ́ẹ̀tì máa tọ̀, ibẹ̀ náà wọ́n ti gbóúnjẹ fún, ibẹ̀ náà lẹ́ẹ̀tì máa ṣe gbogbo tẹ́ fẹ́ ṣe. Ẹ ní wúlò fúnra yín mọ́ dípò pé wà wúlò fáyé. Ìyà Ọlọ́run nínú different type of colours lọ́lọ́run máa ń mú ìyà rẹ̀ wá. Ọlọ́run má jẹ́ ká kó sí sáàgó ìyà Ọlọ́run. Àmì nìkan kọ́ ká sá fún tí òfin ní mú wa bọ́ sínú ìyà Ọlọ́run ni. Ẹ̀sùn kẹta kàkàkẹ́ béèrè lọ́wọ́ inú ọkàn yín nínú ara yín fúnra yín pé ṣé nǹkan tẹ́ ń ṣe láàrin pẹ̀lú Ọlọ́run ọba ṣe ń tó dáa ni. Ẹ bìra yín pé gbogbo tẹ́ bá fọwọ́ yín ṣe láàárọ̀, tẹ́ fọwọ́ yín ṣe lọ́sàn, tẹ́ fọwọ́ yín ṣe lọ́rẹ̀, tẹ́ bá kó jọ, tẹ́ ẹ bá sí mẹ́mọ́ gbogbo tẹ́ ṣe kalẹ̀ kọ́ mọ́ dọmọ ọlọ́mọ káwọn ọmọ yín káwọn lè débẹ̀. Ǹjẹ́ ilé ṣe àmì rẹ̀? Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Yunusa tẹ́ ẹ ò ṣe dáa fún wọn. Ìyà tí gan ni ọ̀pọ̀ o torí pé a ò nírò rí. Èmi fẹ́ tí mi gbọ́ nínú àwọn tó wá s'Ógbómọ̀ṣọ́ tó wá ṣe ìwádìí lórí ọ̀rọ̀ Yunusa. A rí nínú wọn tí wọ́n pè tí wọ́n bi léèrè pé arákùnrin lọ́rẹ̀ẹ́ máa bẹ̀bẹ̀ ká àtọmọdé àtàgbà àti gbogbo àwọn tó bá wọn pọ̀ ṣe kẹ́ ní àmójúkò fún wọn. Ó lóun ní ṣe ní tí ó bá dá ní ọ̀dá òun lè ṣe. Ibo ló wá parí ẹ̀ sí? Ó lẹ́ni kan ṣoṣo ló lè fún onímọ̀ràn tó lè gbọ́ ìmọ̀ràn rẹ̀. Ẹni tó bá ìmọ̀ràn tó sì lè fún òun ni pé kóun kú lórí ìmáàmù kó wọn mọ́ lọ.
wọ́n wá béèrè pé kí ló fà tó fi wá nílé ṣe bẹ́ẹ̀, kó kúrò lórí ìmáàmù kó mọ́ lọ. ó bá ṣe bẹ́ẹ̀ nígbà tó mọ̀ pé tó mú àlàáfíà wá ni. ó lóun ti fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn kan ni wọn ò jẹ́ kí òun ṣe bẹ́ẹ̀. ẹ̀yin wo lẹ wáǹdì kí Yunus ọmọ lọ? kí ni ìtumọ̀ tẹ́ fi ní kó mọ́ lọ? àánú wò lẹ́ ń bá kó pé tẹ́ bá ní kó mọ́ lọ, ibo ló fẹ́ kó ìyàwó àtàwọn ọmọ sí? ṣé kò níran ni? àwọn ẹbí ìyàwó yìí gan náà, àwọn ìyàwó rẹ̀ méjèèjì, àwọn ẹbí òun lórí burúkú ẹbí ni wọ́n o. ẹni tí ń ṣẹlẹ̀ síbi tí àwọn ọmọ táwọn ọmọ yín lọ rèé lọ́kọ sí, ìtàn yóò sì fìdílé tiyín náà lẹ̀, torí pé ọmọkùnrin yìí dé tá ìdé, ìtàn ìdílé titi yín gangan ní ó ti sọnù. ẹ jẹ́ ká bira wa léèrè, àtìyàwó kínní àtìyàwó kejì ọmọ ọbọ ni? àwọn ta ni bàbá wọn, àwọn ta ni ìyá wọn? ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ iṣẹ́ lórí rẹ̀. ká béèrè lọ́wọ́ ìyá àti bàbá àwọn obìnrin méjèèjì. àwọn ìyá àti bàbá wọn níjọ́ náà tán fẹ́ fi àwọn ọmọ wọn lọ́kọ fún Yunusa, ṣé ló kọ pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni àbúgbómọ̀ṣọ́ náà ti fa àwọn ọmọ méjèèjì lọ́kọ fún un, tí ó fi wá sílẹ̀ àna rẹ̀ kankan? ó pọ́síbù kéèyàn fẹ́ mi mẹ́rin, kọ́mọ̀ sì jẹ́ pé nílùú rẹ̀ ló ti fẹ́ gbogbo wọn. àmọ́ wọ́n sá sì ní ìran. ṣé àwọn sáré kí ìran àwọn kó run ni? àwọn tó jẹ́ àna fún Yunusa ní ìsinsìnyí wọn mọ̀ pé wọ́n ti ìran tí wọ́n gan wọ́n ti kó wọn sínú agolo báyìí, wọ́n ti dá sínú kòtò táyé ò ní mọ̀ wọ́n mọ̀. àbí nígbà tí èpè àyájọ́ àti ọlọ́run dá tí àwọn tán rẹ́jẹ tí wọ́n ń wí kálẹ̀ káàkiri, tó bá délẹ̀ bí òun ò sí ní ka àwọn ọmọ òun, ìdílé àwọn ìyá tó ti bí àwọn ìyàwó òun àti bàbá tó bí ìyàwó òun, bó o ní ò sí ní tọ̀kọ̀ lọ sára wọn. ìrankíran nìyí o. ẹ̀yẹ s'Ògbómọ̀ṣọ́, wàláhì ẹ̀yẹ s'Ògbómọ̀ṣọ́, abiyamọ gidi làwọn ní wá l'Ògbómọ̀ṣọ́, abiyamọ gidi ní wá l'Ògbómọ̀ṣọ́. ẹ̀gbọ́n tàbúrò ọmọ ìjà láàárọ̀ nígbà tí ọba ìdọ̀wọ́ ọ̀sán báyìí yóò sì mọ wá tó ṣe. a lọ sí police station níjọ́ kan lórí ọ̀rọ̀ yìí náà ni. ọ̀kan nínú àwọn ọlọ́pàá tó wà ní police station ó sì wò kan nínú àwọn èèyàn àtàjọ lọ. ó lè yàn dáadáa ní ọ ọlọ́pàá ni, ó lè yàn dáadáa ní ọ, ẹni tí mo ń wí ẹni mi dáadáa ni, ó lè yàn dáadáa ní ọ. Ọlọ́run jẹ́ kó pẹ́ láyé, Ọlọ́run jẹ́ kó jèrè àwọn ọmọ rẹ̀. kí ló fà á? ó ní ọmọ rẹ̀ ṣàṣemáṣe, ó kọjá ààlà, ó ṣe ń tí ọ̀dà. nígbà tí wọ́n ránṣẹ́ pé dídé tó dé, ó ní ìwà kan ló wù ìwọ gangan ló wù, ó lè wù ú, torí mo rí níjọ́ kan tó wúrú wà báyìí, ṣé mo kìlọ̀ fún níjọ́ náà bí mo kìlọ̀ fún ọ? ọlọ́pàá ní wàláhì oníjọ́ náà ló ti tán nínú òun, àwọn ṣetán láti gbọ́mọ yẹn lọ sí kóòtù, àmọ́ torí pé bàbá rẹ̀ ti jẹ́rìí against ẹ̀, wípé torí pé ọ̀rẹ́ mi ti jẹ́rìí against ọmọ rẹ̀, ó lóun nìkan mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ yìí pátápátá. wọ́n sì gbé àwọn ọlọ́rọ̀, wọ́n sì parí ọ̀rọ̀ yìí. ẹ wo nǹkan tá à ń pè lódodo. ẹ gbìyànjú, ẹ lọ rèé wò lórí YouTube, ẹ lọ rèé wò lórí Facebook àti gbogbo rẹ̀. àwọn tó lọ fún wọn láyè láti pé kánjọ jókòó níbi press conference, ẹ lọ wo nǹkan táwọn mọ́gàjí ilé ọba, ẹ lọ wo tí gbogbo wọn sọ. kí ló fi yàtọ̀ sí ìtẹ́mi gan tí ń sọ bọ̀? àbíṣẹ́mi náà mo tún kọ scripts wọn pé ká lọ rí máa act ẹ̀ gẹ́gẹ́ bí fíìmù. bó ṣe re wàá gbà ó, bó ṣe re wàá rí o, àmọ́ ká ṣe dáadáa ló fi lóore jù o. èmi ń rọ̀ wá, èmi ń bẹ̀ wá, ẹ dákun ẹ jọ́sìn lára Yunusa,
ẹjọ́sìn lórí àwọn a ò ní gbà. Sẹ́rà àwọn kéékèèké tán sọ pé bí owó lè dógún kó dógún, bó lè tó tẹ́ kó dé tó bá délẹ̀ wọn ò ní súnmọ́ yín mọ́. Kálukú ọmọ du orí ara rẹ̀ ni. Mo jáde lọ rí ra nǹkan lálẹ́ ìjẹta ní junction mi tí mo gbé ti lọ rí ra nǹkan ń pe junction yẹn ní Oríta náírà fọ́lá àwọn tọ́lọ́wọ̀n bá pé kan jọ mọ̀ Ògbómọ̀ṣọ́. Àwọn ọmọ kan wá cross láti títì kejì, wọ́n wá kí mi, akíra wa. Ìṣọwọ́ kí mi, mo mọ̀ pé àwọn ọmọ ìfẹ́ sọ nǹkan kan. Ìkejì wọn sọ pé ẹ jẹ́ ká kó pọ̀. Tẹ́lẹ̀ bá lórí kó ọmọ táwọn tẹ́lẹ̀ bá kó tọ́ọ̀gì tiẹ̀ wá, tẹ́lẹ̀ náà bá kó tọ́ọ̀gì àjọ kó pàrọ̀ wọn ni. Ẹni tó bá lè dára wọn ni wọ́n mọ̀ lọ. Àtọ́ bá jẹ́ pé lẹ́kọ̀ọ́ ni wọ́n ṣe ń ṣe lẹ́kọ̀ọ́, tẹ́lẹ̀ bá kó tiẹ̀ kálukú ọjọ́ wọn nára wọn ni tó báyìí. Mo wá dá wọn, mo wá já sọ̀rọ̀ yẹn. Mo ní àwẹ̀ ìṣekúṣe tẹ́ gbé wò Ògbómọ̀ṣọ́ nìyí láti Èkó. Ibo ló wà lẹ́kọ̀ọ́? Ọdún kèlò tó dẹ́kọ̀ọ́ ni àwọn onímọ̀ ẹ̀sẹ̀ dẹ́kọ̀ọ́ ni onímọ̀ ń sáàbù lẹ́kọ̀ọ́ ni òun sáàbù lẹ́kọ̀ọ́ ò tí ì lo ọdún kan lẹ́kọ̀ọ́. Ó wá wá sílé l'Ógbómọ̀ṣọ́, òun wá lọ rí ìròyìn fún wọn pé wọ́n kó tọ́ọ̀gì kiri lókè ni wọ́n mọ̀jọ́ fi lura wọn níbi tán bá lura wọn dé. Ṣé tán bá tẹ̀ lura wọn ṣe pé lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni? Ló bá ń wò mí lójú, ló bá ń wọlẹ̀. Dáàpọ̀ àdúgbò bí tọ́ wà torí mi tó ń sọ fún Èkó ni mo wà, mo wálé ni mo ń padà lọ. Ojú rẹ̀ kéré. Kí ló fà á? Àwọn tán fi jóye yẹn, tán bá ní wọn gbà kán mọ̀ lò, àwọn kan lọ rí kó tọ́ọ̀gì jọ ní, wọ́n jọ lọ rí mọ́ nára wọn, kí káwọn ọba náà kan kó tí wọ́n kalẹ̀. Ó lóun sáàbù lọ́wọ́ ni o. Abẹ́gbọ́, ọmọ tí yà ṣe wàhálà, ọmọ tí bàbá ṣe wàhálà tó rán nílé ìwé tó wá di pé wá di stage pé wọ́n wá fọkàn sí pé nígbà tó bá ìdìgbà díẹ̀ báyìí wọ́n bẹ̀rẹ̀ sí máa jẹun rẹ̀. Òun ló wà ní títì ní ìsìn ní sọ pé kán lọ rí kó tọ́ọ̀gì jáde, tán bá kó tọ́ọ̀gì jáde àwọn jọ para àwọn ni. Ṣé kò fẹ́ sọ àwọn òbí rẹ̀ dàgán alẹ́? Ṣé gbogbo ká kó àjọ àtowó lápò àti gbóná ni àti gbóra dé gbogbo ẹ̀ tán lọ rí ṣe tán fi kójọ tán fi rán lọ sílé ìwé ṣe ń tó fẹ́ fi san fún wọn nìyẹn. Ọ̀rọ̀ Ìmámù dá nǹkan lẹ́ l'Ógbómọ̀ṣọ́ o. Ọ̀rọ̀ Yunusa ó dá nǹkan púpọ̀ sílẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Nǹkan tí Yunusa tọrọ rẹ̀ tó ti dálẹ̀ ní gbogbo Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bá kó tú ọ̀pọ̀lọpọ̀ nínú ni. Èyí tó tún kù tó fẹ́ mọ́ dàrú k'Ọlọ́run bá kọ́ wọlá nẹ́bí kọ́mọ́dé kan ríbi penetrate wọlé. Tẹ́ẹ̀fì rí odidi àfáà tí ọmọ sọ pé nítòótọ́ mọ̀ pọ́mọ yé sọmọ Ògbómọ̀ṣọ́ àmẹ́já ṣe sùúrù fún náà. Táàfì rí ọlọ́lá tí ọmọ sọ pé ẹni tí ọba dà ní ọdá àwọn tẹ́ ń torí wọ́n já sí wọ́n lówó lọ́wọ́ ni. Ẹ̀rí pé òun láwọn tó lówó lára. Ó fi wá ń débi pé òun náà wá ń yànyàn ẹ jókòó báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí. Wàláhì in tó bí tí Yunusa ń ṣe máa ṣàlàyé rẹ̀ fún yín. Máa analyze fún yín tó máa tòjọ fún yín báyìí tẹ́ẹ̀rí tẹ́ẹ̀gbọ́ tẹ́ẹ̀wà gbé sórí òṣùwọ̀n tẹ́wà mọ̀ wò pé sọ̀rọ̀ tí mo sọ yìí ṣe bẹ́ẹ̀ náà ẹbẹ́ ẹ̀kọ́ adúpẹ́ fọ́lọ́run wípé àwọn ìta ti sọ sẹ́yìn wípé tó ń ṣẹlẹ̀ yóò lẹ́yìn àṣírí ọ̀padà tú awí ó ń jáde ní ìsìn. Àwọn tẹ́rí tó ń sọ̀rọ̀ lónìí tẹ́rí tó ń sọ̀rọ̀ tó jápọ̀ ọmọ ilẹ̀ ọba tẹ́rí tó ń sọ̀rọ̀ lónìí ẹ̀ nínú àwọn márùn-ún ẹ̀ 4 ló wà lẹ́yìn rẹ̀ tẹ́lẹ̀. Nínú àwọn márùn-ún yẹn 4 ló wà lẹ́yìn rẹ̀ tẹ́lẹ̀. Ẹni tó tún ṣì karùn-ún gan nígbà náà gan wọn ò ṣetán àti fẹ́ mọ́ sọ páwọn náà jọ ìní wọn. Àmúníwà ńkọ́ ó fi wá rẹ̀ hàn òdodo padà farahàn. Níbo làwọn ààrẹ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀? Àwọn Báṣọ̀run àdínì ìbò náà wà tẹ́lẹ̀tẹ́lẹ̀? Àwọn balógun ẹ̀sìn ìbò ní gbogbo wọn wà?
gbogbo àwọn jàǹkàn nínú ìlú níbo ni wọ́n wà? Wọ́n rí òdodo náà ká ẹsẹ̀ wọn kúrò níbi aburú o. Ẹ dákun ẹ bá wa kìlọ̀ fún Yunusa. Ẹ pé kó lọ sọ ara rẹ̀ o, torí àwọn ọmọ ilé ọba ti sọ̀rọ̀ jáde ní ìsìn kọ́sọ̀ tí máa ń sọ. Sẹ́rí gbogbo àwọn tí wọ́n tó rán pé kí wọ́n bí ebu kálẹ̀ káàkiri ò lè bẹ̀ wọ́n, torí àwọn fún ìpébi táwọn ti ń jẹun nu yóò parẹ́ yóò sì parí. Àwa yóò tó máa sọ lọ torí ìwà tẹ́ ẹ hù ní ìsìn. Ẹ ti kọ ìtàn kalẹ̀, ìwé ńlá fẹ́ máa kà fáwọn aráyé kan máa mọ̀. Èyí táwa náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ìtàn là ń kọ. Aráyé náà padà bá wa gbọ́, ṣùgbọ́n bó ṣe eré wàá gbà, bó ṣe eré wàá gbà. Mo ti tún sọ kinní kan fún wa, mò ń bọ̀wọ̀ Ọlọ́run ọba ni, kò yá lógún ọdún. Fún títí wọn ọ̀rọ̀ kan náà ni tí mò ń sọ látọjọ́ yìí tó fi di wòyí, mi ò ní yí padà fún wọn, pé òkú ọmọ ni wọ́n gbé jáde láti inú wọ́ọ̀dù torí pé wọ́n fẹ́ máa gbowó ọmọ, wọ́n sì ti mọ̀ pókù ni wọ́n fẹ́ máa gbowó ìbáríkà ọmọ Ọlọ́run wo gbàgbàgbàgbà. Ọlọ́run bá yín tọ́jú rẹ̀. Wọ́n wá mú tùràrí wọ́n wá ń fi sórí ọmọ yẹn pé káyé ọmọ bá wọn mọ̀ pókù òkú ọmọ ni. Tùràrí ti wá tán báyìí, ó ti ṣetán láti gùn jáde. Ojú ẹ̀sìn wọn báyìí ó ti sú, òkùnkùn bẹ̀rẹ̀ sí máa rọ̀. Àwọn ìdílé ìyàwó kìíní àti ìyàwó kejì tí ń ṣe ti Yunusa, Ọlọ́run ọba yóò jẹ́ kẹ́rẹ́ tètè gba àwọn ọmọ yín lẹ̀ torúkọ àánú ló kó wọn lọ. Gbogbo kígbé bá ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà fẹ́ràn rẹ̀. Àwọn tá sì ní kọ́ mọ́ lọ ẹ̀yin náà sì bẹ̀rù Ọlọ́run ọba, àfi gbogbo ẹlẹ́ fún Ọlọ́run ọba ọba onídàájọ́. Àmọ́ mọ́sẹ̀sìn Yunusa ló ti rí. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.